máa gbọ́ o. Rédíò wo lẹ fẹ́ máa gbọ́ o. Alujo FM òun lẹ fẹ́ máa gbọ́. Bàbá ni Alujo FM lẹ fẹ́ máa gbọ́. Alujo FM iwájú la wà lókè lẹ́yẹ ń fọhùn. I'll feel good with number 1 radio station, Alujo FM. Ayé ìyàwó ànájà ni ó ẹ̀dá ayé ẹ̀rọra o. Ayé Kanju. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà rògbòdìyàn o. Ayé Kanju. Máa ṣe sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. Ayé Kanju. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé Kanju. Ayé sáré ayé Kanju. Ayé Kanju. Ayé sáré ayé Kanju. Ayé Kanju. N Kanju Leto níbi tẹ́ẹ̀tì máa ń ṣe bẹ́ẹ̀ láǹfààní àti bá ọmọ yín alásọyé pàdé ní dédé aago kan sáago 2 ọ̀sán. Alujo FM. Sanni báyìí ni bàbá aṣọ. Ayé ìyàwó ànájà. Àlárì ní bàbá ẹ̀wù. Lọ́ra o. Ayé Kanju. Yàndógó kọjá àbínúdá. Ohun ọwọ́ mi ò tó máa fi gàn. Àjà ló lẹ́rù alára ní gbàràdá. Ayé Kanju. Ìran ajá lónìí kán gbòtàgbò lónìí kankan. Ṣe sáré ju ká dára lọ. Ìbàrẹ̀ lónìí Olódùmarè. Ayé Kanju. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní ayé Kanju. Ìbàrẹ̀ lónìí ọba ògo ògo. Ayé Kanju. Ayé Kanju. Ayé sáré ayé Kanju. Ayé Kanju. Òwò lọ́ba panilọ́ba múnilọ́ba sọ́nilọ́ba tí máa ń fúnni kódà ó tún máa ń gbà lọ́wọ́ ẹni dákun má gbà tọwọ́ tiwa tó fún wa àlékún tún ni ó fún wa àtàwọn tí wọ́n ń wò mí lé. Ẹ̀rọra o. Ayé Kanju. Ayé N Kanju Leto níkànnì Àlùjọ. Ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn. Ìlú Ìkòròdú la fi kalẹ̀ sí. Ayé Kanju. Ẹ wò ó alásọyé ló kọ tèmi o. Ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. Ayé Kanju. Ẹ ti mọ bá a ṣe máa ń ṣe kinní ọ̀hún. Ẹ ti mọ bẹ́tù Ayé N Kanju ṣe máa ń lọ. Bá fi sílẹ̀ ní ayé Kanju. Ayé sáré. Ìkànnì Àlùjọ náà ló lè ṣe bẹ́ẹ̀ àwa la lè ṣe é. Lóko aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Àlùjọ. Ayé ìyàwó ànájà ni ó ẹ̀dá ayé ẹ̀rọra o. Ayé Kanju. Mo lè mí alásọyé ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín kí yín káàbọ̀ pé ẹ káàbọ̀ sórí ètò Ayé N Kanju. Rògbòdìyàn o. Ayé Kanju. Máa ṣe sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. Ayé Kanju. Ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. Ayé gbẹgẹ́ ilé ayé yìí gba sùúrù pẹ̀lẹ́kùtù báyìí la fi ń tukọ̀ ayé asán ayé ànámánáyé. Ayé ìyàwó ànájà ni ó ẹ̀dá. Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n
wọ́n wí wọ́n pòwe. Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀. Wọ́n nígbà pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í fàya. Máa ṣe sáré jù. Kí là ń wáyé mẹ́yà fún? Ẹ̀dá ayé yìí o. Mo fẹ́ dogún mo fẹ́ dọ́gbọ̀n. Ilé ayé yìí lọ́mọ kásáré ayé káwọn tí ò sọnù kiri níjọ́ abá ti kú láàdá gbogbo ẹ̀ lẹ̀. Ilé ayé yìí èé ṣààyè gidi kò já sí nǹkan kan kì í ṣààyè gidi. Ìtàn àwọn tí wọ́n ti sáré ayé tí wọ́n ti wá tí ò sọnù kiri lẹ́ẹ̀mọ́ gbọ́ lórí ìtàn ayé ń kájú. Eléyìí ẹ ṣe ìtàn àròsọ ìtàn tí ń ṣẹlẹ̀ òun làwọn máa fi ṣẹ̀ kọ́kọ́. Tó máa fi gọ̀ǹgọ̀ fà á lọ. Wọ́n ní ará iwájú tó jìn sí kòtò ó kọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n. Ìtàn Adétọ̀nà Àlàbí là ń sọ lọ lánàá. Lọ ẹ̀dá ayé yìí. Tó gbéra kúrò ní hòtẹ́ẹ̀lì nígbà tó lajú lọ́gànjọ́ òru pé Ilé ayé yìí. òkú tí ń gbọ́wọ́ bọ̀ ṣé òní ti délé báyìí. Kábíyèsí rẹ̀ lẹ́dùmarè. Àmọ́ ẹ jẹ́ ń lọ sẹ́ka àpolówó ọjà wa níkànnì àlùjó. Ìwọ náà gbé polówó ọjà rẹ wá jáfi tiwa jáfi gbé tiẹ̀ náà lárugẹ jẹ́ káyé tiẹ̀ mọ́ tó ń tà. Àwa la lè fún ọ ní ntọ́ ń fẹ́, àwa la lè gbé polówó ọjà rẹ táyé òrì táyé ọmọ. Àmọ́ ṣáájú o, Máa ṣe ẹ jẹ́ kọ́kọ́ tiẹ̀ dé ẹ̀ka àpolówó ọjà wa nígbà ń bá dé. Ayé ń kánjú tẹ̀síwájú máa wọnú agbọ́n mi rẹ̀ gan. Ó yẹ ká lè parí ìtàn yìí lónìí. Ìtàn arákùnrin Adétọ̀nà Àlàbí. Mo ń lọ wá mò ń bọ̀ wá. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminique Integrated Service is the best for you. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí Oníléré. Ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́ máa ṣe kíni kẹ́ máa wo Alujo FM online TV station ni. Mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ṣe like wọn ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ṣe like wọn ṣe love wọn share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. Ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. Alujo FM. ayé yìí àwa náà jọ ní òǹfẹ̀dá ayé rọra o ayé kanjú. Ẹ káàbọ̀ látẹ̀ka àpolówó ọjà wa níkànnì àlùjó. Mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fálù. Ẹ lè máa láǹfààní àti wò wá lójú òpó Facebook wa Máa ṣe sá. @Alujo FM. Kedere báyìí kétékété sì lẹ́ẹ̀mọ́ gbọ́ wa. Ayé kanjú. Ilé ayé yìí àfọwọ́bá fi sílẹ̀ ní. Ayé ń Kanju Leto tí ń bá fẹ́fẹ́ sọ̀rẹ́. Mi ì fẹ́ dẹ́yìn
olùwò wá ẹ̀yin olùgbọ́ wa lágara nípa àtàn tá ń bá lọ. ìtàn Adétọ̀nà Àlàbí là ń bá bọ̀. arákùnrin ọmọ ìlú Ẹ̀gbá. olólù kò dùn ó tẹ́ kò lánú. ó pépépé kò jẹ́. ó wá kò rí. ló bá mọ́ kan kéjì. ó gboko aláwo lọ. máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí. mo sọ ní tí aláwo fi ṣe ìpèsè ètùtù owó rẹ̀. ilé ayé yìí àfọwọ́bá. mo sì ti ka àwọn èèwọ̀ bíi 5 tí bàbá alájò ti kàálẹ̀ fún pé kò gbúdọ̀ jẹ́ ìwọ̀. ìrora o ayé kanjú. ilẹ̀kùn má jáánú má já ó de ibìkan sáà nílẹ̀kùn ó já sí. àlùfáà rògbòdìyàn o ayé kanjú. máa ṣe sáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o ayé kanjú. ilẹ̀kùn Adétọ̀nà Àlàbí jábì kan. ilé ayé yìí àfọwọ́bá fi sílẹ̀ ní. bàbá aláwo bá aṣáájú owó. ó dẹni táyé ń wárí fún gbogbo káàkiri ayé. àmọ́ ẹ jẹ́ ń wá ṣe báyìí. ibi tá a bá ìtàn dé ní ìjẹ́jọ́ aláàná. àlùfáà rògbòdìyàn o ayé kanjú. ìtàn tá à ń sọ yìí kì í ṣàròkọ. máa ṣe kì í sì í ṣàròsọ. kádàrá lọ. ìṣeré yìí tá a kàn mú lórí. in tó ṣẹlẹ̀ sí èèyàn gangan true life story. ọba fi sílẹ̀ ní. òun ní di ayé ń kájú. wọ́n ní ẹni jìn sí kòtò káwọn ará yòókù lọ́gbọ́n. báwo làwa náà ò ṣe ní sáré ayé la fi gbé ètò ayé ń kánjú kalẹ̀ pé ayé yìí ọ̀já sí nǹkan kan kì í ṣàyè gidi. àlejò níwá ọjà làwa náà. Adétọ̀nà Àlàbí gbéra kúrò lọ́tẹ́ẹ̀lì bí mo ti ṣe ń sọ lọ lánàá. àlùfáà rògbòdìyàn o. wìwìwì ó sáré mú kọ́kọ́rọ́ mọ́tò. ó bọ́nu mọ́tò ó àbí tuntun. ju kádàrá lọ ayé yìí o. ká lọ́sàn-án gan lèèyàn kiri eré bẹ́ẹ̀ mọ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fi mọ́tò sáré ń ṣe ní ó pààyàn. àfọwọ́bá fi sílẹ̀ ní. àmọ́ òru gànjọ́ láago 3 àbọ̀ kọjá. kò sáwọn èèyàn ń ta o. àwọn èèyàn ò sí ń ta. ayé yìí àwa náà jà ní òǹkàdá ayé rọra o ayé kanjú. ohun ọwọ́ mi ò tó máa fi gan. gírígírígírí wọ́nrán. rògbòdìyàn o ayé. àbí kí ni wọ́nrán. Adétọ̀nà Àlàbí ṣe wọlé. àṣesáré ju kádàrá lọ ẹ̀dá ayé yìí o ayé kanjú. bó ti ṣe wọnú yàrá eléyìí tí òkú yìí máa ń gbówó wá fún un tó ṣílẹ̀kùn. lẹ́ni ayé kanjú. kábíyèsí rẹ̀ Elédùmarè bẹ́yẹn bá jorí àwọn yóò sunkún. ayé ìyàwó ànájà ní òǹkàdá ayé rọra o. bẹ́yẹn bá yàkà yọ káwọ́ lérí. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fálùfà. yọ káwọ́ lérí tó bá rí bí omi jẹ́ ojú Adétọ̀nà Àlàbí ṣe ń dà wàràwàrà. máa ṣe sáré. àánú rí ó ṣe púpọ̀. ẹ̀dá ayé yìí o ayé kan. torí nígbà tí ó ṣílẹ̀kùn kò bá nǹkan kan bẹ́ o. ilé ayé yìí àfọwọ́bá fi sí. ètí á rí ètí á jẹ́. ayé kanjú. ó dùn Adétọ̀nà Àlàbí ọkà sára ọsọmọkùnrin. owó wà nú àkáǹtì owó sìkìsìkì máa mì ebe èlò la fẹ́ ná táàrí náà òní tí ń sọ lẹ́nu. bí ò bá gbé owó ń ló mọ̀. mi ò lè jẹ́ kí kinní kan máa kó mi láyà jẹ. Àlàbí ní í ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. nígbà tó di oṣù kejì tó yẹ kí arábìnrin yìí ó gbówó wá. ayé ìyàwó ànájà ní òǹkàdá ayé rọra o ayé kanjú. Adétọ̀nà Àlàbí sùn.
ó ń retí kọ́dé ó sùn sórí ibùsùn ẹ mọ̀ kéèyàn sùn kó tún mọ́ sùn. aago kan lù kò régún tí ń jàjí kẹ́. ká dára lọ ẹ̀dá ayé yìí o. ayé kanjú. aago méjì lù kò rí o. ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. aago mẹ́ta lù kò rí kí ní ìṣẹ̀lẹ̀ gangan ló gba ọkàn Adétọ̀nà Àlàbí. ayé 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 ìyàwó ànàjà ní òun ẹ̀dá ayé rọra o. ayé kanjú. sílẹ̀ máa Adétọ̀nà Àlàbí ọmọ rẹ́gún tí ń jàjí kí arábìnrin yìí. tó máa fi gàngàn fà ló fà rògbòdìyàn o. ayé kanjú. kámẹ́rì sì ni wọ́n ní kámẹ́rì ni Paul wí. ká dára lọ ẹ̀dá ayé yìí o. ayé kanjú. ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. ó tún wo pé wo ló mọ̀ bí ò bá gbé wá bóyá ó fẹ́ gbé wá ní oṣù kẹta mọ̀ pé oṣù alákọ̀ọ́kọ́ ó lulẹ̀ oṣù ẹlẹ́ẹ̀kejì ó lulẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bóyá ó fẹ́ gbé gbogbo ẹ̀ wá ìbọ́ọ̀kì ni ó rò pé ẹ̀mẹ́ta là máa ń pòkú ń pópó tàbá pòkú ń pópó lẹ́ẹ̀mẹ́ta tí ọ̀bá dáhùn á jẹ́ pé dìkìní kan nu. mi ò tó máa fi gàngàn fà ló fà rògbòdìyàn o. ayé kanjú. nígbà tí ó di oṣù kẹta má ṣe sáré ju ká dára. Adétọ̀nà Àlàbí tún sùn ayé yìí o. aago kẹlù aago méjì òru lù ilé ayé ní àfọwọ́bá fi. aago mẹ́ta òru náà lù Adétọ̀nà Àlàbí òrégún tí ń jàjí kẹ́ o. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà ló fà rògbòdìyàn o. ayé kanjú. nígbà tí lè mọ́ má ṣe torí tá a bá ní láti bí oṣù kejì ọ̀hún ní nǹkan ní eku ò ti ké bí eku ẹyẹ ò ti ké bí ẹyẹ lọ́dọ̀ Adétọ̀nà Àlàbí. ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀. Adétọ̀nà Àlàbí ti ń bẹ̀rẹ̀ sí ní jẹ gbèsè ó ti ń dolówó àná. ẹni tí ń ṣe fàájì fáwọn èèyàn kò lè ṣe fàájì fúnra rẹ̀ kíkà tó wá sọ tàwọn èèyàn. ayé 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 ìyàwó ànàjà ní òun ẹ̀dá ayé rọra o. ló bá ní ó dáa bẹ́ẹ̀rù bá kanlẹ̀ tó kànkè. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà ló fà rògbòdìyàn. a máa níbi tá a gbé e sí. má ṣe sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. Adétọ̀nà Àlàbí bá ṣe bẹ́ẹ̀ ọgbàlẹ̀ aláàjò rẹ̀ lọ. ilé ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. àfọwọ́bàfílẹ̀ nílé ayé yìí jẹ́. ayé ń sáré ayé ń kájú ayé wà ń tí ò sọnù kí. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà ló fà rògbòdìyàn o. ayé nígbà tí Adétọ̀nà Àlàbí délé aláàjò má ṣe sáré ju ká dára lọ ẹ̀dá ayé yìí o. ó kóró fálájò. ilé bàbá aláàjò ní. fi sílẹ̀ ní. ayé ayàgbàyàgbàyàgbà o. ó ti bà nǹkan jẹ́ Adétọ̀nà ó ti bà nǹkan jẹ́ kò yẹ kó jẹ́sìkò yìí ló ṣe báyìí mo sì kìlọ̀ fún ọ mo wéèwọ̀ fún ọ jàjàgbàjàgbà o. ayé 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 ìyàwó ànàjà ní òun ẹ̀dá ayé rọra o. ayé bàbá alájò ní ṣe báyìí sọ̀rọ̀. ohun ọwọ́ mi ò tó máa fi gàngàn fà. bàbá kì í ṣe fọ́ọ̀tì mi èmi náà gbìyànjú mo lọ ṣèpàdé kan lóru ọjọ́ náà ni mo lọ ṣèpàdé kan ọ̀run ló gbé mi lọ níbi tí mo sùn sí mo sì sáré délé ní ibi aago 3:00 kọjá mo débẹ̀ mi bá nǹkan kan ni. ayé ní àfọwọ́bá fi sílẹ̀ ní. Adétọ̀nà Àlàbí ní ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún bàbá aláwo bẹ́ẹ̀. ayé 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 ìyàwó ànàjà ní òun ẹ̀dá ayé rọra o. bówó bá dé èèyàn máa ṣèbó. ìgbà tó wé èdè Adétọ̀nà Àlàbí èsèbó kìí ṣèbó. àmọ́ ẹ mọ̀ pé owó a máa yí ìyàn padà. má ṣe sáré ju ká dára. ẹni tí máa ń mú kọ tẹ́lẹ̀ tí ó ní ẹ bá ń fomi dùn sí kó lè bá a kan. yóò di pé bó bá dé tí ń bá rí mi kì í lè mú kọ́. fi sílẹ̀ ní. ayé
Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service is the number one in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081 35 89 4703. Fuminique Integrated Service is the best for you. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service. We are always at your service. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí orílẹ̀-èdè ó sì kan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara ilé kẹ́ máa ṣe kíni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ṣe like wọn ṣe love wọn tún fi comment jẹ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ níléeṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 080 28 39 46 26 lẹ́ẹ̀kan sí 080 28 39 46 26 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alá. Alálùbáríkà Alujo FM àwa ni bàbá. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service. We are always at your service. Fuminique Integrated Service is the number one in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bag delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081 35
894703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí orílẹ̀-èdè kò sí nǹkan méjì tí mo ṣe wá bí ju pé mo fẹ́ jẹ́ kẹ́yìn ara alẹ́ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa wo Alujo FM online TV station ni. mọ́mì Tósìn látìgbà tẹ́ ẹ ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn tún fi comment jẹ́ yín yà kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wá gbà mí ó mà sún mi o látìgbà tí mo ti wà lórí social media yìí wọn ò ṣe like wọn ò ṣe love wọn ò share even wọn tún fi comment jẹ́ mí níyà kí lọ́nà àbáyọ. ìyá Tósìn mo sọ fún yín ẹni mọ̀nà là ń tẹ̀lé iléeṣẹ́ alálùbáríkà Alujo FM ló ní pé ká ṣe like comment àti viewer gbogbo ẹ̀yin tẹ́ nídìí followers tó jẹ́ níhùn lórí social media lórí Facebook ní Instagram TikTok YouTube ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM ẹ pè wá àbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp number wa 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 ogun a ò ní viewer a ò ní followers ìyẹn ti dohun gbàgbé o ẹ máa bọ̀ nílé iṣẹ́ alálùbáríkà Alujo FM àwa ni bàbá. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service is the #1 in Nigeria. Our services are comfortable, reliable, and enjoyable. We are always there for you whenever you are in need of dispatch bike delivery, bills payment service, international courier, general logistics service, POS service, and also terminal purchase. You can call or DM on WhatsApp on this number 081-3589-4703. Fuminik Integrated Service is the best for you. Fuminik Integrated Service. We are always at your service. Fuminik Integrated Service. We are always at your service. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní tilé tó kó orúkọ mi ní Hafiz Eniola tí ó gbọ́ mọ̀ sí orílẹ̀-èdè